bàbá mọ́jà sọ̀lá ẹ má bínú o nǹkan tẹ́ ṣe fún mi yẹn mi ò tiẹ̀ expect ẹ̀ látọ̀dọ̀ yín bí mo yẹ gbé yín sórí tó mi ò expect ẹ̀ rárá ẹ má bínú fídíò yìí o mi ò expect ẹ̀ látọ̀dọ̀ yín o èmi kọ́ mo sẹ̀yìn o. Bàbá mọ́jà sọ̀lá ẹ má bínú mi ò ṣerú fídíò tí mo fẹ́ ṣe fún yín lálẹ́ mi ò ṣe rí o but voice note tẹ́ send ló máa fà á voice note yẹn threat ni pé kí wọ́n mú èmi àti Funny Thinker wá sọ́dọ̀ yín láàrin 24 hours wípé torí tí ẹ bá rí wa ẹ mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ yọ gbogbo tó bá dẹ̀ ń ṣẹlẹ̀ ní ìsèyàn kí máa ń tọwọ́ tó bá ń dùn bá sọ wá gbọ́dọ̀ jọmọ Nàìjíríà máa mọ̀ ẹ má bínú o mo ò tí ẹ expect irú nǹkan báyìí látọ̀dọ̀ yín fine ẹni Funny Thinker sẹ́yìn yín pé kọ́mọ yẹn bẹ̀bẹ̀ ọmọ ìdẹ́ mo dẹ̀ gbéra inconveniently mo gbéra mo gba ọ̀dọ̀ ọmọ yìí lọ Funny Thinker is an adult ó lè decide nínú ayé ẹ̀ pé nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mi ò fẹ́ ṣe bàbá mo níyàwó mo lọ́mọ èmi náà dẹ̀ lẹ́mi ara mi tí mò ń dúró yẹ kí n máa ṣe fídíò yìí threat ní pé tí wọ́n bá ti mú èmi àti Funny Thinker wá sọ́dọ̀ yín ẹ mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ yọ bàbá èmi kọ́ mo sẹ̀yìn èmi kọ́ mo bú yín ọmọ tó dẹ̀ bú yín èmi ti ṣèṣì ọmọ gẹ́gẹ́ bí bàbá fún yín pé kó lọ bẹ̀bẹ̀ ó dẹ̀ bẹ̀bẹ̀ ó ní ìjọ ẹ̀ náà pé òun pọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ó bẹ̀bẹ̀ ìgbà tó bẹ̀bẹ̀ yẹn tó sọ fún mi pé ṣe bí democracy and practice yìí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lòun náà sọ̀rọ̀ lé ọmọ ìdẹ́ ti padà ṣe apology video fún yín lẹ́yìn ìgbà yẹn bí ọ̀sẹ̀ méjì lẹ́ fi ń pè mí pé Alado tó bá provide ọmọ yẹn tó bá mọ́ ọmọ yẹn wá kí mi ìwọ gan lè mọ́ rìn inú Ìbàdàn mọ́ torí ẹ̀ mo ṣe bẹ̀yìn kí n tó ṣe fídíò yìí pé kẹ́ ẹ má bínú ohun mi lè padà lé bàbá inú Ìbàdàn yìí ni wọ́n bí àwa sí àwọn bàbá tó là wá tán ṣẹ́ wà lẹ̀ ọmọ Ìbàdàn ni wọ́n àwọn bàbá wa àwọn ìrandíran wa pọ̀nrípọ̀ gbáyà láyà ìrandíran wa jagunjagun ni wọ́n ìyìn létí torí yín kí n bójú wọn jẹ́ àwa náà ń pè lọ́mọ ológun dúdú ọmọ tìjàtìjà ọmọ bó kí bàbá wọn ìjà bó kí bàbá wọn ìjà tìjàtìjà làwọn bàbá wa ń bá lójú ogun àwa lọ́mọ òbí gèrè lóde ajé bàbá wọn gbóyún mi wá wò ń bá dẹ̀ ẹ má bínú o mo kàn ń ṣe fídíò yìí láti jẹ́ kẹ́ mọ̀ pé èmi kọ́ mo sẹ̀yìn Funny Thinker tó sẹ́yìn voice note tẹ́ sẹ́ndì sí mi mo ti sẹ́ndì ẹ̀ sí tẹ́rù yín bàbá yóò wà tó bá rí i pé nǹkan tó yẹ kóhun wá yóò wà bọ́ èmi o lórí irú voice note yẹn ìhìn lè wá sọ́dọ̀ yín mọ́ o ìhìn lè wọ́dọ̀ yín o èmi mo mọye fans tí mo lose èmi mo mọye àkáǹtì tí mo lose nítorí pé mo support yín láyé Yorùbá Nation mi ò dẹ̀ expect irú nǹkan tó ń wá látọ̀dọ̀ yín sí mi nínú Ìbàdàn tán bí mi sí ṣé kí n mọ́ rìn mọ́ ni kò lọ bẹ́ẹ̀ yẹn èmi rẹ́yìn gẹ́gẹ́ bí bàbá ẹ̀yin ò rí wa gẹ́gẹ́ bí ọmọ nìyẹn ẹ ń sọ fún èèyàn yìí pé tí wọn ò bá mẹ́mí àti Funny Thinker wá sọ́dọ̀ yín láàrin 24 hours ẹ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ nígbà tá a kì í ṣẹran táwa bá rí yín gẹ́gẹ́ bí bàbá ó yẹ kẹ́yìn náà rí wa gẹ́gẹ́ bí ọmọ kò yẹ kẹ́ rí wa bí ẹran mọ́jà sọ̀lá láìfù yín ó dẹ̀ le bóyá àwọn kan ń sọ̀rọ̀ sí yín létí lẹ́yìn ni bàbá ibi táwa náà dé yìí a ṣe wà láde bẹ́ẹ̀ ni o a kì í ṣe anyhow person ẹ má bínú o Funny Thinker ló sẹ́yìn kéèsè mi mo sẹ́yìn o tóhùn mi bá lè ẹ má bínú yín tó ẹ tó ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ẹ mọ iye nǹkan tí mo ti fara gbà pa nípa ti yín online ẹlòmíì gan ti yé tì mí nítorí yín ọmọ Túndé Perry àti Ìsàlò ọjọ́ tán fi yín gbádùn lórí íńtánẹ́ẹ̀tì ẹ pè mí náà ẹ pè mí àjọ sọ̀rọ̀ náà tí mo fi bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí mo fi ń lálé àwọn ọmọ yẹn fún yín kó wá jẹ́ pé àtọ̀dọ̀ yín náà ní ti mọ ríru threat yẹn ẹ má bínú I just have to do this video gbẹ̀yìn mo níyàwó mo lọ́mọ o ẹ ní bínú ni o àwa náà ń jagun ayé kó lè dáa fún wa ni o kò wá ń ṣe wípé bóyá ẹni tá a jọ wà ní inú àdúgbò ni ó tún mọ fara ní wa ẹ má bínú o ìyìn lè wá o lásìkún bá rí fídíò yìí kan má bínú o I just have to do it torí ìmọ̀ nǹkan tí ẹ fi ń trace o yóò ti tọ́sẹ̀ méjì tẹ̀ tí ń sọ̀rọ̀ yẹn ẹ tún wá lọ drop first note pé kán mọ kó wa wá láì ṣẹran mo ti send ẹ̀ sí Funny Thinker tó sẹ́yìn tó bá wù yóò wà ẹ má bínú o ọmọ Ìbàdàn ni mí o ìyìn lè ti torí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí n wá tójú àwọn tó bí èmi mọ́lẹ̀ o kí n wá mọ rábàbà lórí pé mi ò ṣẹ̀ ṣé ẹ̀gún máa ń gún baba lẹ́sẹ̀ kan yọ lẹ́sẹ̀ ọmọ ni ẹ má bínú tí ó bá jọ póhùn mi le o ẹ má bínú inú ẹ̀jẹ̀ Ìbàdàn ló wà tóhùn mi ṣe rí bẹ́ẹ̀ yẹn ẹ má bínú o voice note yẹn ti sún mi kàn gírí ẹ provide Funny Thinker àti Alado láàrin 24 hours láì ṣe pé bóyá mo jẹran Ọlọ́run ló dá wa láti mọ́ fara tira wa kìí ṣe pé láti mọ́ fara nira wa ẹ má bínú tí fídíò yìí tó bá le lára yẹn ẹ má bínú èmi kọ́ mo sẹ̀yìn o. orí olóbó kan gbà láàárọ̀ yìí pé wọ́n ti wá Alado lọ́lé ẹ nílò láti wá Alado lọ́lé o ẹ nílò láti máa wá ọmọ ọlọ́mọ káàkiri torí pé Alado kọ́ ló sẹ̀yìn èmi lẹ pé mo sẹ̀yìn
èmi tẹ́ẹ̀sì ní mo sẹ̀yìn rèé nígbà tí ẹ̀ ń pe gbogbo àwọn èèyàn kí wọ́n máa pè mí mo ní correction ni mo ṣe mo correct yín lórí nǹkan tẹ́ ẹ sọ ní kì í ṣe pé bóyá nǹkan tí mo ṣe lòdì sófin ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ lòdì sófin nípa mímọ́ sọ wípé ẹni tí wọ́n bá bí ìyáláyé ẹ̀dá kó gbé Àtíkù àbí Òbí wèrè kan wálẹ̀ Yorùbá ṣe tí mo sọ ti yé ibẹ̀ yẹn alára wa ẹ̀yin lẹ́ lòdì sófin torí pé òfin orílẹ̀-èdè gba ẹnikẹ́ni láàyè pàápàá jùlọ olóṣèlú kí olóṣèlú láti campaign yẹn ní wíẹ̀ tó bá wù ní tìbútò orílẹ̀-èdè yìí nígbà tá ẹ sì pé ó bí yín nú ẹ̀ ń pe àwọn àgbàlagbà kan tí mo ní àpọ́nlé fún pàápàá jùlọ Dr. Ayéfẹ́lẹ́ wọ́n pè mí mo sì ṣàlàyé fún wọn pé ṣé n tó fi wíyè wọ́n ní pé kí n kàn ṣe fọ́nrán ìdí rẹ̀ bẹ́ẹ̀ pé kọ́rọ̀ wọn tán bẹ́ẹ̀ bí ẹ ṣe ń pè mí láládùn náà ń pè mí njọ́ náà bẹ́ẹ̀ bá wo fọ́nrán ìdí rẹ̀ bẹ́ẹ̀ ń dáadáa kì í ṣe pé bá mo ṣèdí rẹ̀ bẹ́ẹ̀ tààrà o torí pé mi ò lòdì sí òfin orílẹ̀-èdè yìí mo kàn correct yín ni and then tẹ́ bá wo fọ́nrán dáadáa ẹ rí pé Alado wá bá mi ní ibi tí mo wà njọ́ yẹn ni mo wà ní location kan ní Alado tí wá bá mi tó ń bẹ̀ mí pé kí n jọ kí n ṣe fọ́nrán yẹn wọ́n ti ń dúró lé lọ́rùn ṣe ni wọ́n kàn ń pè oníṣẹ́jú ìṣẹ́jú tí wọ́n ń dún kòkò mọ́ òun ìgbà kan àwo kan wọ́n wá ṣe fọ́nrán yẹn kọ̀ wá tó báyà bí ọjọ́ 6 létà ni Alado wa tún wá sọ fún mi pé wọ́n láwọn ò gbà fọ́nrán o pé àfi kí wọ́n wọ́ èmi wá kí èmi wá fẹnu tèmi gbolẹ̀ níwájú àwọn ni tọ́ lágbọn bí a wá bá dé ìmọ̀ǹdé egbò ọ̀rà tí ẹ bá rí nǹkan kan tó lòdì sófin inú fọ́nrán tí mo ṣeun fóònù nọ́mbà mi rèé 09033048734 nọ́mbà mi nu ó náà mo sì ń lò WhatsApp ẹ fún lọ́ọ̀yà yín kó sù mí kó dẹ̀ sẹ́ndì ìwé kóòtù sí mi ń bẹ̀ wọ́n yọjú ilé ẹjọ́ ẹ má lé ọmọ ọlọ́mọ káàkiri èmi lẹ́ pé mo sẹ̀yìn tàbí kẹ́ ẹ mú ẹjọ́ mi lọ sí inú ẹlẹ́yẹlé bí wọ́n bá pè mí ń bẹ̀ wọ́n yọjú nọ́mbà mi rèé òun ni mo ti pè ń 09033048734 nọ́mbà mi nu ó náà mo ń lò WhatsApp ẹ sẹ́ndì ìwé kóòtù sí mi màá yọjú tó bá yẹ pé tí mo sọ nínú fọ́nrán lòdì sófin ẹ wá ń dún kòkò ẹ ń dún kòkò ẹ ń lé ọmọ ọlọ́mọ káàkiri fún kíni mo ti fi ọ̀nà tí òfin fi ààyè rẹ̀ lẹ̀ pé èèyàn lè gbà tí èèyàn bá rò pé bọ́yá ẹnìkan sẹ̀wọ̀n mo ti làálẹ̀ fún yín báyìí lẹ́yìn bá ti wá tọ̀ kankan nínú méjèèjì tó bá dé pé orí pé ẹ̀ ń pé kí wọ́n máa lé èèyàn káàkiri náà ni ẹ sì dúró lé lórí èmi ọmọ abúrú mọ̀kún wọn jẹ jẹ̀bi ńlẹ̀ yìí o òótọ́ ọbẹ̀ lẹ́gbọ̀n. mo kí yín o gbogbo ọmọ Nàìjíríà èmi ni ìyá Alado èmi ni ìyá Alado kọ́mẹ́dì ẹ dákun torí Ọlọ́run bàbá wa mo fẹ́ bẹ̀ bàbá wa Sunday Igboho ẹ dákun torí Ọlọ́run ẹ ní ìdààmú o lílí wọn ò lẹ́nìkan ẹ̀yin ló ní o ẹ̀yin ló ní ẹ dákun mo fọlọ́run bẹ̀yìn mo fànà bí bẹ̀yìn mo fi kò ní abiyamọ bẹ̀yìn mo fọlá ọmú méjèèjì tẹ mu lórí lọ́mú láyàyà yín mo fi bẹ̀yìn ẹ ṣàánú mi ẹ̀yin ló ní kò lẹ́nìkan ẹ dákun ẹ bá ń dáríjì ẹ jọ orí ìkúnlẹ̀ mọ̀ wáyé ẹ ní dààmú bàbá wa Sunday Igboho ẹ bá ń dáríjì ẹ jọ ọmọ àfibírí sókè wò ni ọmọ àfibírí sókè tọ́jú wàhálà ní fà wálé kò gbowó wálé kò gbé kankan wálé bírí sókè mi tọ́ wọn ẹ jọ bàbá wa Sunday Igboho ìbá ti dọ́dọ̀ yín láàárọ̀ ìwọ́n làbújá lẹ wà ní ìní ò jẹ́ kí n wá Alhaji Adébánsi wá gbé mi láàárọ̀ ìdájí wọ́n jí dọ́dọ̀ mi láàárọ̀ ẹ dákun torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn ni bàbá rẹ̀ gan bẹ́ẹ̀ bí títí ń gbọ̀n báyìí bàbá rẹ̀ 120 ní arúgbó bàbá rẹ̀ náà bá tẹ̀lé mi ẹ jọ mo fọlọ́run bẹ̀yìn o ẹ̀yin náà lẹ́wọ̀ o ẹ̀yin lẹ́wọ̀ Alado ẹ̀yin bàbá rẹ̀ o ẹ̀yin ni mo bí fún o bàbá rẹ̀ ti dàgbà o ẹ dákun gbogbo tí ń ṣe pátákó tẹ̀ ń ṣe pátápátá ìní sọ fún mi ìsí omi inú kan yín kò ní dìbàjẹ́ láyéláyé ẹ máa lò òkè sí ni ẹ sì máa ga sí ni kò ní ṣe kò ní sẹ́mi yín kò ní sọmọ yín kò ní sọmọ yín kò ní sí aya yín lágbára Ọlọ́run kò ní ṣe yín Ọlọ́run ní fi ọwọ́ bàjẹ́ kankan yín ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin náà lẹ́ ń pọn ọ̀lẹ́bí kàlára kò lé yẹn jọ torí Ọlọ́run ẹ dákun mo fọlọ́run bẹ̀yìn ni ẹ fi yá mọ̀ mọ́ mo fọlọ́run bẹ̀yìn ni Alhaji ìbá ti jí dọ́dọ̀ yín láàárọ̀ yẹn Àbújá wọn lẹ̀ wà ẹjọ́ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn ẹ dákun ẹ̀yin náà lẹ́tùn bá wa pẹ̀tù sàn bàbá rẹ̀ nú o torí Alhaji Adébánsi wọn ti yarí wọn tí ẹ̀sùn ìdájí wọn jí dọ́dọ̀ mi ẹ̀yin gan lẹ́tùn bá ń bẹ́ ó náà ní í ṣe bàbá tí ń ṣe fún Alhaji ó mọ̀ lù Oríyọmí Adékúnlé Amsat bàbá tèmi bàbá mi ní ibìkan náà láti jọ jáde orúlùsọ náà ẹ̀yin lẹ́bàá ń bẹ gbogbo wọn ìjọ mo ti rí fídíò yìí mo ti ra pátẹ́ǹsán mo yàgbẹ́ dẹ́ẹ̀mẹjọ lọ ẹ dákun mo fọlọ́n bẹ́ẹ̀ ẹ̀ ní dáàmú ojú òní tí Ọlọ́run ní fi ọwọ́ bàjẹ́ kankan yín bàbá wa Igboho ẹ dákun o ẹ̀yin ni o ìlú ṣiṣẹ́ tí fọ́nìtì nǹkan lù sí ẹ̀yin náà lẹ́mọ̀ bá yanjú ẹ ìjọ tí mo fọ́nìtì nǹkan yìí ìjọ náà lọ́mọ̀ ti bẹ̀rẹ̀ ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run mo fi kò ní àbíyamọ bẹ̀yìn
bí ẹ̀yin náà bá ń yà wọ́n mo wá ń fi àsìkò yìí sọ fún Funny Thinker pé kó yà pẹ̀lú ọmọ mi o, kó yà pẹ̀lú ọmọ mi o, Alado kó yà pẹ̀lú ọmọ mi, ìfẹ́ rí Funny Thinker pẹ̀lú ọmọ mi mọ́ o, eléyìí tí kọjá rẹ̀ Funny Thinker ti fẹ́ gbẹ̀mí mi o, kó yà pẹ̀lú ọmọ mi, kọ́mọ lọ bá lé mọ́ ọmọ mi èbúyàn tẹ́lẹ̀ o, ọmọ mi èbúyàn o, tó bá ti gbowó rẹ̀ tó lóun ó gbà yóò pè rí dùn àmọ́ra bọ́ọ̀ náà bá sì ti rí jẹkújẹ tó náà jẹ òun náà tún kẹ́kẹ́ ètè ẹ̀dá àkùnmọ̀ fọlọ́n bẹ̀yìn o Funny Thinker yà fọmọ mi o tó bá yàgò fọmọ mi o èpè tí abiyamọ efe tí gbọ́n ló gbọ́ o jọmọ fọlọ́n bí ẹ o jọ kọ́ yàgò fọmọ mi pátápátá tó bá fẹ́ sórí burúkú tó fẹ́ rárìn là tó fẹ́ rìn lọ yàgò fọmọ mi o, yàgò fọmọ mi o, tó o bá tún dí ọ̀dọ̀ ọmọ mi àwọn òbí rí ò ní jẹ́rìí ẹ o tí n bá rí ọ pẹ̀lú rírọ àwọn òbí rí ò ní jẹ́rìí ẹ tó bá jẹ́ nísinmi.